A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìpòrúurú ọkàn bẹ́ sílẹ̀ ní agbègbè ilé ìjọba ìpínlẹ̀ Edo lórí èròǹgbà Philip Shaibu láti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà. Ìròyìn jábọ̀ wípé wámúwámú ni àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró sí gbogbo agbègbè ilé ìjọba tí ó wà ní Dennis Osadebe Avenue, ìlú Benin. Èròǹgbà wọn ni láti fi èyí ṣe ìdènà fún Shaibu láti má padà sẹ́nu iṣẹ́ rẹ̀. Èyí ló mú ìjọba ìpínlẹ̀ gbégi dínà fún ọkọ̀ kankan láti má wọlé sínú ọgbà iléeṣẹ́ ìjọba, ìbáà ṣe ọkọ̀ òṣìṣẹ́ ìjọba. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé gbogbo àwọn òṣìṣẹ́ àti àlejò ni wọ́n wa ọkọ̀ wọn kalẹ̀ sí ẹ̀gbẹ́ títì tí olúkálùkù ń fi ẹsẹ̀ rìn wọ inú ọgbà iléeṣẹ́ ìjọba. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá gbégi dí gbogbo àbáwọlé fún ọkọ̀. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 17 oṣù keje ni adájọ́ JK Ọmọ́tọ́ṣọ̀ láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá dá Shaibu padà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ẹjọ́ kọ ẹ̀sùn ìjọba ìpínlẹ̀ Edo àti ti ilé ìgbìmọ̀ tí wọ́n fi ṣe lòdì sí àṣẹ ilé-ẹjọ́. Ọjọ́ 18 oṣù kẹta ọdún 2024 ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo yọ Shaibu nípò igbákejì gómìnà, tí ó mú gómìnà Godwin Obaseki búra fún onímọ̀ ẹ̀rọ Godwin Marvelous Ọmọbáyọ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà tuntun. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lónìí ni àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ti ní ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ bí àwọn ṣe ń bọ̀ sí ibi iṣẹ́ tí àwọn sì bá wípé wọ́n ti dí gbogbo ojúnà tí ọkọ̀ lè gbà wọ iléeṣẹ́ ìjọba. Wọ́n ní ìdìbò ti parí, àwọn ń retí àlàáfíà láàrin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde àná ni ìjọba ìpínlẹ̀ Edo ti ṣe ẹ̀sùn wípé Shaibu ti parí gbogbo ètò láti ya wọ ilé ìjọba lónìí 30 oṣù kẹsàn-án láti wá gba ipò rẹ̀, pẹ̀lú wípé wọ́n ti pe ẹ̀sùn tako èyí ní ilé-ẹjọ́. Nínú àtẹ̀jáde ni olùbádámọ̀ràn ìjọba ìpínlẹ̀ Edo lórí ìròyìn Kúso Ọ̀sàgé ti ní wọ́n ti ké sí ọ̀gá ọlọ́pàá yányán àti ọmọ orílẹ̀-èdè kí wọ́n kìlọ̀ fún Shaibu kí ó má dá lábàá àti súnmọ́ ilé ìjọba. Wọ́n ṣe àwáwí wípé Shaibu fẹ́ fi èyí dá wàhálà sílẹ̀ nítorí ọlọ́pàá kan rí kú he lọ́jọ́ tí Shaibu dánrú rẹ̀ láṣà. Nígbà tí ó ń fèsì, Shaibu ní òye rẹ̀ kò tíì yé Obaseki wípé ó ti tán fún un pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀. Ó ní àwọn ará ìpínlẹ̀ ti kọ̀yìn sí gbogbo wọn. Nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ebonira Musa ni Shaibu fi fèsì wípé Shaibu jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ àlàáfíà, tí ó ní ìgbàgbọ́ nínú ìlànà òfin, tí kò nífẹ̀ẹ́ àti tàjẹ̀ sílẹ̀, kì í ṣe oníjọ̀gbọ̀n bíi Obaseki. Ẹ̀tọ́ ni Shaibu ń jà fún gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe pa á láṣẹ, bí ó ti ké sí àwọn ará ìpínlẹ̀ kí wọ́n má tẹ́tí sí àgbélẹ̀rọ irọ́ láti ọ̀dọ̀ agbẹnusọ Obaseki. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan tí ó pọ́n 33 kV high tension òpó iná mọ̀nàmọ́ná láti béèrè kí ààrẹ Bọ́lá Tinubu kọ̀wé fi ipò sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ìjọba ìbílẹ̀ Mayo Belwa ní ìpínlẹ̀ Adamawa. Ọ̀gbẹ́ni yìí ni a gbọ́ wípé ó dúró sórí òkè tó ń tẹnu mọ́ wípé Tinubu gbọ́dọ̀ kọ̀wé fi ipò sílẹ̀ kí òun tó sọ̀kalẹ̀. Ìròyìn jábọ̀ lónìí wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin ọjọ́ Ẹtì tí ó kọjá sí ọjọ́ Àbámẹ́ta. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Sulaimon Nguruje ní ọ̀gbẹ́ni tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ rẹ̀ yìí ni wọ́n padà rí gbà kalẹ̀, ó sì ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Yola. Wọ́n ní lónìí ni wọn yóò pàtẹ ọ̀gbẹ́ni ọ̀hún fún ẹ̀sùn ìgbìyànjú àti para ẹni. Èyí sì ṣe lòdì sófin ilẹ̀ Nàìjíríà. Yóò fi ojú ba ilé-ẹjọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ ọjà Mayo Belwa ni ọ̀gbẹ́ni yìí pọ́n high tension tí ó wà lójúnà márosẹ̀ Yola sí Jalingo. Àwọn ará ìlú ní ikọ̀ ọlọ́pàá lọ pè sí arákùnrin yìí tí wọ́n bẹ̀ẹ́ títí kí ó tó sọ̀kalẹ̀ lálẹ́ ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìbúra fún adájọ́ Kudirat Kékeré-Ẹkùn gẹ́gẹ́ bí ojúlówó adájọ́ àgbà 23 orílẹ̀-èdè Nàìjíríà.
Ayẹyẹ ìbúra yìí wáyé lówùúrọ̀ òní ní ilé-ìgbìmọ̀. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí ilé-ìgbìmọ̀ buọwọ́ lu ipò adájọ́ kékeré ẹkùn ní ọ̀sẹ̀ tí ó kọjá. Lára àwọn tí ó péjú-pésẹ̀ síbi ìbúra la ti rí igbákejì ààrẹ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Tajudeen Abbas àti akọ̀wé ìjọba àpapọ̀ George Akume. Àwọn yòókù ni NSA Nuhu Ribadu, olórí òṣìṣẹ́ ìjọba Didi Wilson Jack, FCT Mínísítà Nyesom Wike àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni àwọn aṣíwájú kékeré ẹkùn náà bá wọn kópa níbi ìbúra. Àwọn wọ̀nyí ni adájọ́ Aloma Mokhtar, adájọ́ Mahmood Mohammed, adájọ́ Walter Onnoghen àti adájọ́ Olúkáyọ̀dé Ariwoola. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìdílé ẹlẹ́ni mẹ́fà kan, bàbá, ìyá àti ọmọ mẹ́rin ni ọkọ̀ akóyanrìn ti ṣekú pa ní Gusau, ìpínlẹ̀ Zamfara. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Yazid Abubakar fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n kò lè sọ bóyá ọkùnrin làwọn ọmọ tàbí obìnrin. Ó ní àwọn ti mú awakọ̀, ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé awakọ̀ akóyanrìn yìí pàdánù ìjánu ọkọ̀ tí ó fi kọlu awakọ̀ alùpùpù tó ń rin ìrìnàjò pẹ̀lú ìdílé rẹ̀. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní lójú ẹsẹ̀ ní gbogbo èrò alùpùpù yìí di olóògbé. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ò ṣeé bojú rí, béèyàn bá jorí ahun yóò gbọ́nmi lójú dandan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ti sọ wípé àwọn ti rán àwọn òṣìṣẹ́ lọ láti lọ bójútó River Benue àti River Niger lẹ́yìn tí wọ́n yọ̀ǹda omi láti Lagdo Dam ní ilẹ̀ Cameroon. Agbẹnusọ àjọ NEMA Manzo Ezekiel ni ó ṣe àfihàn yìí fún akọ̀ròyìn lánàá. Ó ní àwọn ń ṣàmójútó bí odò ṣe ń kún sí lójúnà River Benue. Ọ̀gá àgbà fún NEMA, ìyáàfin Zubaida Umaru náà ti rán àwọn òṣìṣẹ́ káàkiri etídò. Bákan náà ni wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ará agbègbè omi láti wà lójú lalákàn fi ń ṣọ́rí, nítorí ó sàn kí ènìyàn gbáradì ju kí ó báyàn lójijì. Ezekiel fìdí ẹ̀ múlẹ̀ wípé omi láti Lagdo Dam ti kó bá àwọn agbègbè kọ̀ọ̀kan ní ojúnà odò ní Adamawa àti Taraba. Bẹ́ẹ̀, ìjọba àpapọ̀ ti sọ àsọtẹ́lẹ̀ àpọ̀jù òjò ọlọ́jọ́ 5 tí ó ṣeé ṣe kí ó yọrí sí ẹ̀kún omi ní ìpínlẹ̀ 15 kí àwọn tí ọ̀rọ̀ kàn ṣe àkíyèsí láàárín ọjọ́ 29 oṣù kẹsàn-án sí ọjọ́ 3 oṣù kẹwàá ọdún 2024. Lára àwọn ìpínlẹ̀ wọ̀nyí la ti rí Akwa Ibom, Adamawa, Bauchi, Bayelsa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti sọ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Khadija Aliyu lórí ẹ̀sùn wípé ó jí ọmọ ọjọ́ 8 gbé ní ọjọ́ ìkómọ rẹ̀ ní agbègbè Keffi, ìpínlẹ̀ Nasarawa. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ẹlẹ́wọ̀n àná kan ex-convict Hussaini Mohammed lórí ẹ̀sùn wípé ó jí alùpùpù ní agbègbè kan náà láàrin aago 6:30 ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta. Àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá Rahman Nansel ni wọ́n ti ṣàlàyé wípé síwájú àkókò yìí ni obìnrin afurasí yìí ti ń díbọ́n bí ẹni lóyún. Bí ìkómọ ṣe ń lọ lọ́wọ́ ni ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú ilé tí ó jí ọmọ tí wọ́n tẹ́ sílẹ̀ tó ń sùn lọ́wọ́ gbé. Wọ́n ní ó gbé ọmọ yìí pọ̀n sẹ́yìn, fi aṣọ bò ó, gbé e sálọ kí ọlọ́pàá tó rẹ́bùrú rẹ̀. Níbi ìṣẹ̀lẹ̀ mìíràn ni ọwọ́ ọlọ́pàá ti tó ẹlẹ́wọ̀n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Martins Ọ̀sẹ̀ aka Very Dark Man VDM ti dé sí ilé ìgbìmọ̀. VDM dé pẹ̀lú agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú. Ó wá síwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nítorí ìwádìí ẹ̀sùn bàǹtàbanta tí wọ́n fi kan àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti ọgbà ìwà àtúnṣe NCOs. Ẹlòmíràn níwájú ilé ìgbìmọ̀ ni agbẹjọ́rò Bobrisky Averosengene Omovie, aṣojú àjọ EFCC àti NCOs, ṣùgbọ́n ẹnikẹ́ni kò tíì kófìrí Bobrisky yàtọ̀ sí agbẹjọ́rò rẹ̀. Nígbà tí wọ́n ké sí Very Dark Man kí ó wá sọ̀rọ̀, ó ní
lónìí òun kò ní sọ ohunkóhun nítorí àwọn méjì ni wọ́n fi ìwé pè, ṣùgbọ́n ẹnì kejì tí í ṣe Bobrisky kò yọjú. Bí a kò bá gbàgbé wípé VDM ṣe àfihàn àkàálẹ̀ ohùn tí ó pè ní ohùn Bobrisky, níbi tí Bobrisky ti ní òun san mílíọ̀nù 15 náírà owó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn òṣìṣẹ́ àjọ EFCC kí wọ́n lè jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án. Nínú àkàálẹ̀ ohùn yìí kan náà ni wọ́n ti ní Bobrisky ò fi ìgbà kankan sun ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n nínú ilé ọ̀tọ̀ tí wọ́n gbà fún un lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n nígbà tí ó yẹ kí ó lo oṣù 6 nínú ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Bobrisky sẹ́ ẹ̀sùn yìí bí ó ti lérí àti gbé ìgbésẹ̀ ìlànà òfin. Èyí ló mú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin pinnu àti wádìí ẹ̀sùn tako EFCC àti NCOs. Ní báyìí, ilé ìgbìmọ̀ ti wá lérí àti fi ọwọ́ ṣìkún òfin mú Verydarkman látàrí bí ó ṣe kọ̀ láti sọ̀rọ̀ níwájú ìgbìmọ̀ lórí ẹ̀sùn tí ó ṣe, tí ó yarí wípé agbẹjọ́rò òun ni kí ó sọ̀rọ̀. Ìgbìmọ̀ ní VDM gbọ́dọ̀ dáhùn ìbéèrè kí ó sì gbé ẹ̀sùn rẹ̀ lẹ́sẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn yóò lo agbára wọn fi dè é mọ́lẹ̀ sí àtìmọ́lé. Alága ìgbìmọ̀ ní kì í ṣe ti VDM láti pàṣẹ fún wọn bóyá Bobrisky wá tàbí kò wá. Àwọn ni àwọn yóò pinnu tí Bobrisky àwọn lè fi tipátipá mú un, ṣùgbọ́n bí VDM bá kọ ọ̀rọ̀ sí ìjókòó lẹ́nu, àwọn lè lo agbára wọn lé lórí. Wọ́n ní ẹ̀sùn tí ó ṣe ti mú kí àwọn ránṣẹ́ sí àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́. Fún ìdí èyí, ìwọ tí o ṣe ẹ̀sùn gbọ́dọ̀ sọ̀rọ̀, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á gbé ìgbésẹ̀ mìíràn. Bákan náà ni wọ́n kọjú sí agbẹjọ́rò rẹ̀ kí ó tètè wí fún oníbàárà rẹ̀ kí ó sọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.